káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Kò séèyàn tó máa gbọ́ sórí báyìí tárẹ ò ní ṣe gigigigigi o. Ibà Gani Adams ẹ̀rí sọ lélẹ̀ tẹ́ ẹ sọ yìí ta ló máa rí kú tá lọ tọrùn bọ̀ bọ̀ ṣé ẹ wà wí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sà ẹ mọ̀ wípé bí gbogbo kinní yẹn ṣe ń lọ nìyẹn kò sí ọmọ kóòtù ajíire tí ó máa gbọ́ mẹ́sẹ̀gì tí ibà fi ránṣẹ́ sí gbogbo wa tí ò ní ìrò lẹ́ẹ̀mejì ẹni Kini ṣe ti gbọ́ tó bá rí bákan náà ẹ jẹ́ àjọgbọ́n. Ṣé ẹ̀yin ọmọ kóòtù ajíire ràn mí ṣé gbogbo àlàyé Ìbà Gani Adams yé yín ṣó yé wa ṣó ẹ́ńtà ọlọ́run nínú gbogbo àlàyé yìí bá mo kí yín mo kí yín sà nínú gbogbo àlàyé tí bá sọ̀kalẹ̀ yìí ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tó bá ń gbà ó pọ̀ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ o ta ló máa rọ níbo ayé kò sówó Nàìjíríà bàjẹ́ everything bàjẹ́ ṣe bí ti kú wa ní Yorùbá bẹ̀rẹ̀ Ìbà bàbá ọ̀nà bàbá ọ̀nà ọlọ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tó bá dìgbà tí ẹ má yẹ rí èmi ò kò mọ̀ wípé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá di ojo ni ṣé wọ́n máa ń bẹ̀rù ikú tẹ́lẹ̀ ni ẹjọ́ ẹ̀yin tẹ gùdù nínú history Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ti jẹ sẹ́yìn kó tó dọ́dọ̀ tí wọ́n ṣọ́ máa ń bẹ̀rù ikú. Ìbà ni bẹ́ẹ̀ ṣe wọ́n ní pé gbogbo èèyàn tó bá ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá kẹ́ máa fi wọ́n ṣètùtù kẹ́ máa fi wọ́n rúbọ ni tẹ́ bá dé wò lọ bàbá wa Akíntọ́lá létà Akíntọ́lá ẹbí wọn lá Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọn náà nígbà ayé wọn kó tó di pé wọn yọ sí ẹbẹ yẹn ọmọ Yorùbá yìí náà lẹ mú páàsì wọn lẹ wọn fi tọkúlá òkè Ìbà gan wá fúnra wọn wọn wá mẹsàn bàbá wa late MKO Abíọ́lá káwọrẹ wọn máa jẹ nímọ rẹ yòókà má tètè ká lè tètè rántí ètò yìí tí ò tí ì pẹ́ ni ìpè bí wọn yẹ tí tó di èrò ẹ̀wọ̀n kó tó di pé wá fún wọn tíìmù àti èké tó bá dẹ̀ wá fi rán wọn lọ síbi tó lọ ìpè tó ti wá dórí òun ẹ má lọ tíráyì o ẹ má lọ wá lóúnjẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ fi mí tẹ́ bá fẹ́ fòun rúbọ òun ò ní fi ra òun rúbọ òun ò rẹ́dí àti rúbù fi ṣètùtù fún ilẹ̀ Yorùbá o tẹ́ ẹ bá ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ pé ẹ máa fi wọ́n ṣètùtù ní tẹ́ ẹ máa tì wọ́n pa orí òun lòun máa ti tú history kan òun ní gbogbo rògbòdìyàn tó wà lẹ̀ abájọ tí Ìbà ṣe máa fún wa ní gbogbo story once upon a time tẹ́ntẹ́ntẹ́ Ìbà tó wá parí ẹ̀ pé tẹ̀fẹ́ káwọn máa jánu nǹkan táwọn ò lè ṣe lọ́nà ẹ̀kọ́ máa trending ni àwọn ti kọjá ẹni tó trending lẹ́yìn tẹ́ kì í fi orí social media lẹ̀. Ìbà there is one thing I like so much about you Ìbà mọ̀ jó bí Ìbà bá sáfógun kì í ṣe bí ti jó gbogbo fídíò yín lèmi máa ń wò lẹ́nu ọ̀nà inú ilé yín ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn máa play orin yẹn tẹ́ máa fi jó sí
tíjọba wa wọra tán ibà wa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ alẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ ó máa lọlẹ̀ ibà. Bàbá gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa níbi tá a bá dé ẹ jẹ́ àrọ̀ra gbé ibà Gani Adams ẹ jẹ́ àrọ̀ra gbé ibà Gani Adams sẹ́gbẹ̀ẹ́ kan ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ṣe ti gbọ́ after tẹ̀yìn àtẹ̀mí tá a jọ kọ fún mọ̀mọ́ wa Fọláṣadé Tinubu Òjó ìyàwó wa lẹ́kìtì ẹni ẹlẹ́mì nìkan ni mo kọ fún wọn ẹ ti yọra yín àjọ kọ fún wọn mọ́ bẹ́ẹ̀ ti yín rí kì í ṣe bá àjọ kọ fún wọn anyway after ta kọ fún wọn wípé abiyamọ kì í hùwà bọ́n ṣe ń hùwà ẹ lọ s'Ógbómọ̀ṣọ́ kẹ lọ kí wọn bẹ́ẹ̀ wọ́n padà gbọ́rọ̀ ẹnu ní àti tèmi àtiwọ́ tó comment àtiwọ́ tó pè wọlé àtiwọ́ tó like àtiwọ́ tó bá wa share àti everything wọ́n kó papọ̀ adẹ̀padà wàá rí mọ̀mọ́ apadà rí mọ̀mọ́ ní Ògbómọ̀ṣọ́ ọkàn jẹ́ wípé ẹ̀sìn rẹ̀ aládùúgbò nǹkan mìíràn tó bá bọ̀ ń bẹ́ o ẹni kí ni wọ́n máa gbé ráìsì dání mà ní ráìsì má lọ ràn pẹ̀lú 500k wọ́n láwọn fámìlì wọ́n yá iṣẹ́ kí ni wọ́n náà sọ pé mọ̀mọ́ Fọláṣadé Tinubu Òjó ẹ má gbé ráìsì lọ ọ̀rọ̀ ráìsì kan ló wà nílẹ̀ yìí ẹ lọ bá wa kó fámìlì wa wá láàyè lálàáfíà ara àfẹ́ ráìsì o wọ́n máa kó oúnjẹ tẹ̀lé mi wá wo fídíò. kó wọn lọ wọ́n yẹ ìbá sókè nígbà tí wọ́n ṣe báyìí tán àwa náà wá kí gbogbo tó lọ́gbà ẹgbà ni a lọ sí ètò ọlọ́pàá lójú ẹsẹ̀ àwọn ọlọ́pàá náà dé a ní láti sọ fún pé tá a rí nì. nígbà tí wọ́n wá wọ́n gbé ráìsì wá àtòwò àwọn òbí ní àwọn ọ̀gbà níjọ́ náà àwọn obìnrin tí wọ́n jẹ́ obìnrin táwọn náà tó jẹ́ olórí fún gbogbo tí wọ́n wà lọ́dọ̀ sí Mákindé ni wọ́n wá pé táwọn náà jẹ́ obìnrin tí láti máa mú ọkàn gbogbo àwọn obìnrin tí wọ́n bá fẹ́ ṣe àwọn náà wá wọ́n gbé ráìsì wá àtòwò wọ́n sì láwọn ọ̀gbà wọ́n mọ̀ mọ́ àwọn ni wọ́n bá wọn mú wọ́n bá wọn ṣàtìkó kí ìjọba ó fún àwọn lé àwọn ọmọ nǹkó tí wọ́n bá fáwọn yóò dùn mọ́ àwọn. orúkọ mi ni Fọláṣadé Tinubu Òjó ìyá ọlọ́jà general of Nigeria. mọ́mí a rí yín nílùú Ògbómọ̀ṣọ́ lénìí ǹjẹ́ lè sọ fún wa kí ló gbé yín dé ìlú wa lénìí. nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa ní ìlú Ògbómọ̀ṣọ́ òun ló gbé wa wá sí ibi láti wá àdìde ìbánikẹ́dùn fún bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí àwọn tí ìṣẹ̀lẹ̀ gbogbo wa ló kàn ṣùgbọ́n àwọn ẹbí kan wà tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ó kàn jù wá lọ so àwọn ni àdìde ìbánikẹ́dùn. kí wàá ní ìmọ̀ràn yín fún ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ipò tá a wà lọ́wọ́ tá a wà yìí tó fi jẹ́ pé ìtúsílẹ̀ àwọn tí wọ́n wà ń gbèkùn yẹn àti àwọn ìdílé kí ni ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn mi fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ ó ní pé a mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ kí wọ́n túbọ̀ bá wa káràmásìkì nípa ètò ààbò lórílẹ̀‐èdè wa àti ní ìpínlẹ̀ wa ó ṣe pàtàkì fún wa láti wà ní ààbò ká mọ̀ pé ìjọba wà bẹ́ẹ̀ fún wa kí àwa náà ajá aráàlú ká wà bẹ́ẹ̀ fúnra wa kí ààbò ara wa kó jẹ wá lógún nínú ọjà wa a máa ń sọ fún wọn tá a bá rí ojú tí a ò rí rí tá ò mọ̀ rí tá a wò pé kò ń ṣe ara wa nínú ọjà a máa ń béèrè lọ́wọ́ wọn pé ẹjọ́ láti bo kí ni ẹ fẹ́ ká ṣe so if you see something say something. ó lé tìkẹ́ ṣe ti rí bóyá lọ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní owó bí tá a wà ṣebí bá ṣe pé mọ̀mọ́ Fọláṣadé
náà la pe mọ́mì wọn mọ̀mọ́ Rẹ̀mí Tinubu first lady of the universe Dara first lady of Nigeria correction. báyé sọ̀rọ̀ tó ọ̀rọ̀ bọ́ọ̀sì tí bàmá tó máa gbé fáwọn women leader ní south òun ló jẹ mọ̀mọ́ Rẹ̀mí Tinubu lógún òkú àwọn ọmọ òòjọ́ lógún wọ́n gé orí anybody wọ́n kidnap àwọn ọmọ òkókó kí ló kàn wọ́n kí ló rán àwọn yẹn kò rán wọn ṣùgbọ́n a dúpẹ́ wípé ọmọ wọn first daughter wọn mọ̀mọ́ Fọláṣadé Tinubu Òjó ìyàwó Tiwa lẹ́kìtì a sọ̀rọ̀ a complain wọ́n pọ́n wa lé àwa obìnrin àwa abiyamọ yàtọ̀ fábíyágbá wọ́n dìde wọ́n lọ sí bẹ̀bẹ̀ àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ if you see something say something àwọn máa ń sọ láàrin ọjà fún gbogbo àwọn ọlọ́jà wípé ẹ farabalẹ̀ ká ẹ wojú dáadáa àwọn straight faces tẹ bá rí tí ò tẹ́ rí tẹ́lẹ̀ ẹ tètè gbé gbàjarè ká lè mọ nǹkan tá máa ṣe sí kí omi tó tọ́ ìwọ̀gbìn lẹ́nu tó jẹ́ sí wípé ẹ̀yin ọlọ́jà náà ẹni ipa titi yín tẹ́ máa kó gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ Fúlàní tó ń ti wheelbarrow tí wọ́n ń ta fruit tó ń ta gbogbo àwọn kíní yẹn ìyá lọ́jà ẹ bá wa lọ set up àwọn gúrùpù kan ìyẹn tún máa fi create job fáwọn youth wa ní láàrin ọjà ẹ kàn ní láti monitor wọn torí ọ̀rọ̀ àwọn èèyàn wa náà kò gba gbẹ̀gbẹ̀ ṣe rí àwọn nọ́dẹ́nà tó ń ta fruit carrot oríṣiríṣi nǹkan ní àárín ọjà ẹ lọ bá wa máa monitor wọn àwọn nǹkan tó ń tà ó ń fa cancer ó ń fa kidney problem fáwọn èèyàn because a ti rí a lot of video màmá ìyálọ́jà ẹ má kò máa jẹ́ wípé tíkẹ́ẹ̀tì nìkan àti pé ìyálọ́jà nìkan lẹ jẹ iṣẹ́ pọ̀ nínú ọjà bẹ̀tẹ́lẹ́ láti bá wa ṣe àwọn sẹ́ẹ̀tì dábàá máa gúrùpù yìí àwọn ní kọ́ lọ máa mọ́nítọ̀ gbogbo àwọn pípù tó ń ta àwọn every vegetable yìí ẹ̀yin tẹ́ máa ń ṣe salad ẹ̀yin tẹ́ máa ń ṣe fried rice àti gbogbo ẹ tí mọ̀ nǹkan tí mò ń sọ àìmọye fídíò láti rí tí àwọn sàn yìí máa dúdú tó máa da kẹ́míkà sí lára tá a pọ́n wá wẹ̀ àìmọye kárọ̀tì ló ti rọ tó ti bàjẹ́ tó bá máa fi bu kẹ́míkà sí báyìí gbogbo ẹ̀ á nù straight ní á fresh á rẹ́ẹ̀dì dànù màámi gbogbo kíní yẹn ló ń fa kidney ló ń fa kidney problem ló ń fa cancer ló ń fa lung cancer gbogbo everything cancer gbogbo ẹ̀ ló ṣàǹfà ẹ ṣàánú ìkejì wa ni wípé ẹ jọ̀ọ́ màámi Fọláṣadé ẹ gbìyànjú o ṣùgbọ́n kí ni àjọṣepọ̀ ìjọba dádì yín àti rice ṣé ẹjọ́ ní plan wípé ẹjọ́ máa ṣèjọba yìí ni because àtijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ ìjọba yìí lẹ́ti bẹ̀rẹ̀ sí ní pé ráìsì ni ṣé fẹ́ fi ráìsì pa wá ni ẹ tún gbé ráìsì lọ sí ibi tó ti ń ṣe tó mọ̀nà ara wọn ìgbésí ayé wọn tó ọmọgbà tó máa fojú ra wọn ọmọ wọn tó láyọ̀ ọmọgbà tó máa rọ́kọ tó lọ́kọ ọmọgbà tó máa ráyà ẹ̀yin tún gbé ráìsì lọ ó tiẹ̀ ti wá dáa olúwa ṣe àwọn èèyàn wa ti wá fi hàn yín o ẹ bá Màámi Fọláṣadé ẹ ṣe ẹ kú ìdìde ọmọ Yorùbá dáadáa nìyí ìyàwó rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni ìyàwó wa ni ìyàwó dáadáa wa la máa sọ pẹ̀lú lè tẹ́ ṣe ìyàwó dáadáa nìyí ó ti wá dójú ẹ̀ báyìí ẹ bá wa jíṣẹ́ lé fún dádì Tinubu píbà ẹni pé kí wọ́n ṣéǹjì ráìsì kán tún yí nǹkan míì ẹ lè mú gàrí owó gàrí ó ti wọ́n gan bí a kàn ṣe ń jẹ sí gàrí àbí beans ẹ̀wà ọkọ̀ jẹ́ pé ẹ̀wà yẹn náà sniper ni wọ́n fi ń ṣe ẹ̀ rí pé ẹ̀wà Nàìjíríà sì kò ní kòkòrò kì í ní kòkòrò mọ́ normally tí ooru bá mú ẹ̀wà ó lè pé wà máa ní kòkòrò ṣùgbọ́n ẹ̀wà Nàìjíríà wọ́n 10 years ó máa fresh ìdànù ni wọ́n ti dán kẹ́míkà mú wèrè ẹ wo gbogbo ẹ ti dàrú o mọ́mọ́ ẹ bá wa kọ́ọ̀bù ọjà ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ ti mọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run irú ránran wò lè lè ṣe ti gbọ́ nǹkan tí Gumi sọ Gumi ní nobody can stop me from visiting anywhere in Nigeria says Gumi. Kaduna State-based cleric Ahmad Gumi said on Tuesday that nobody can stop him from visiting anywhere in Nigeria. Recall that Mr. Gumi visit to Oyo State last November became an online discourse following claims that bandits who abducted Oyo pupils and teachers on May 15, 2026 demanded, among other things, a future concession in the state law, which many considered as a provision for Sharia law.
Mr. Gumi, an advocate of amnesty for terrorists and bandits, while reacting to the issue in a Facebook post, said he was being dragged into Oyo State Police. Kò séèyàn tó ní kí Gumi má lọ bí tó bá wù. Ajẹ́ tí yín ṣe wá kẹ́lá àná tọmọ kú lẹ́ni. Ó ṣe wá jẹ́gbà tí wọ́n gbé yín wá sí Ìbàdàn. Láti ìgbà yẹn, eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ. Àtọ̀sán gangan àtòru, wọ́n gbé àwọn èèyàn ṣeré ni. Ẹ tó fura sí i. Ẹ tó fura sí gbogbo àgbáyé ló ń sá fún yín náà. Àwọn tí Northern gan, àwọn tí yín ní North, Mr. Gumi, there are so many people from the northern part of Nigeria. They have abandoned you, they disowned you. And they have already come out in many interviews by telling the Southerner and the rest of the world that they are not in support of what Sheikh Ahmad Gumi is doing, and they are not in support of what you are representing. If you are working with terrorists, face them. You are the one destroying the whole situation in the northern part. You are making their situation worse. So báwo ni irú èèyàn bẹ́yẹn ṣe máa wá sí ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn èèyàn tiẹ̀ ní north, àwọn gan distance ara wọn pẹ̀lú ẹ̀, wọ́n dì sóònù ẹ̀wọ̀n náà wò bá ní nǹkan kan ṣe, èyí kan wá gbé wá láti ìgbà yẹn nígbò kan wá lọ lódìlódì ẹ̀ wá ní ká má relate ẹ̀ mọ́, a máa relate ẹ̀ náà, ìwọ náà wá wo fídíò yìí. Nobody can solve insecurity in Nigeria. See, let me tell you something. The people in charge of security are the Fulanis. The same people that are buying people. Now then they in charge of security in Nigeria. And you now say you want to solve that issue. See, no president can get into a Asurok and that president now will say, I want to make my national security advisor a man from my own tribe, except you are from Fulani. If you are not a Fulani man, you cannot become a national security advisor. You can't try it. Even if Peter Obi win the election tomorrow, he cannot make an Igbo man national security advisor. It has to be the Fulanis. The Fulanis. That is why I am saying that all these candidates, all these Peter Obi, Atiku, Showore, if I be them, I will boycott the election. If these people are really, interested in working for the Nigerian people, they should boycott the election. See, if Showore, Atiku, Peter Obi, Mikey Day, and the rest of the candidates, if they are really like working for the Nigerian people, may they boycott the election. May they tell the government, say, may they restructure Nigeria. What Nigeria need is restructuring. What I mean restructuring, where all regions will take care of themselves, take care of your resources, provide security for yourself. That is the only way they can solve Nigerian problem. Because you see, the Fulanis, they are the one in charge. That guy they call Gumi, now them. See, Nigeria has a spiritual leader. Gumi is the spiritual leader of Nigeria. The reason why they cannot tell us is because they said Nigeria is a secular state. No, Nigeria is not a secular state. Nigeria is an Islamic state. Gumi is our spiritual leader. Nobody, when one become president, when we will go consult the man. And if you become president, you win election, say for example, Peter Obi or Makinde or anybody win election tomorrow, you have to go back to Gumi. And they will not do the rituals for you. They will perform that rituals for you. You get it. That guy is the #1 chief security officer of Nigeria, Mr. Gumi. I'm telling you, he's the one in charge. Don't let them deceive you. See, that coup, that time when they plan against Tinubu, that the same Fulanis, when they guide Tinubu, that they help Tinubu not to get into the trap of those guys who plan that coup. If the Fulanis, they won't make them come out Tinubu, they will come out Tinubu. If Tinubu try to interfere in the area of security today, they will come out them. 1 minute, they don't come out them. Who they guide you? Now the Fulanis, they guide you. And then they protect you. Even Tinubu himself, now then they guide Tinubu, now then they guide Tinubu's wife, now then they guide Tinubu's son, now then they guide anybody in Nigeria, the Fulanis them. The same people when they buy people all over the places, then they be our security. You see, you carry house, give person, we say that they buy you. That is where we find ourselves. That's why I'm telling you that if the opposition, these guys, when we say they want to save us, if they are serious, they should boycott the election. Put pressure on the government and tell the government to restructure the country. But they will not do it because they want to also go there and take their own share. They know the problem. They know they cannot solve the problem. Tinubu did that in 2015. They know Tinubu and Buhari, they know say they don't solve the problem. Because before they solve that problem, the first thing they got to do is to change the constitution. Who writes the constitution? Now them, I write the constitution. Now them give us what they use today. That constitution is one of the most useless constitutions so far in Nigeria. The Nigerian constitution will get referendum. There is no place for self-determination in the Nigerian constitution. That's why I say that constitution, now very useless constitution. And you say Nigeria will move forward. It's not possible. So they need to throw that constitution away. Then write a new constitution. That is the only way that. So, gbogbo
wàhálà ọ̀rọ̀ insecurity báyìí kò sí president kankan tó ń sọ fún ìwà àtẹ̀mí tó máa jẹ nínú Nàìjíríà tó máa stop ẹ̀ tó ti ráyé tí mo bá wá sọ fún ẹ wípé àwọn ọlọ́dẹ náà ni wọ́n á pọ̀ olè kó wá jà àwọn náà tó máa polóko kó wá padà mú pé olè ti jà ẹ o àwọn ni wọ́n recruit terrorists láti han àwọn Nigerian citizens lẹ́mọ̀ based on their own game wọ́n ti wá sọ́ di wèrè mọ́ Nàìjíríà sí lọ́wọ́ báyìí gbogbo wèrè ti wá dé south náà sí the whole Nigeria sí wọ́n ti wá practice kidnapping because that is the lucrative business tó wà ní Nàìjíríà sí àwọn ọmọ yahoo ò ṣe yahoo mọ́ sí yín o kidnapping dẹ̀ ní business tó ń ṣe ìjọ kóró ọlọ́run bí tá à ń balẹ̀ ṣọ́mọ́gò ní kidnapping ìyá ẹ̀ báyìí ó dojú ẹ̀ ṣe rí nǹkan táwọn ọlọ́dẹ náà dálẹ̀ agbára yín ò lè kà mọ́ ìgbà tó bá yẹ ń sìn yín tẹ́ ẹ̀ bá rí yàn kidnap ẹ̀ máa kidnap ara yín lákúráwàsá kidnap Boko Haram Boko Haram á kidnap ISIS ISIS á kidnap gbogbo wọn ṣá ẹ wo nǹkan tí àwọn nọ́dẹ́nà tí wọ́n sọ Nàìjíríà di torí selfish gain títí wọ́n dẹ̀ make sure pé wọ́n bà yé wọn Nàìjíríà jẹ́ ẹ notice pé láti northern part of Nigeria sì ẹ rí ẹni leader or elder kọ́kọ́ kó grant interview kó máa sọ wípé one Nigeria is not negotiable ṣó tún gbọ́ lẹ́nu wọ́n ti bà yé Nàìjíríà jẹ́ àwọn gọ́mù wọ́n bà jẹ́ débi wípé àsìkò ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ń pariwo kọ́kọ́ ọ̀bẹ̀ wọ́n rò wípé yóò bó ṣe máa lọ nìyẹn Kini yẹn ti escalated mọ́ wọn lọ́wọ́ agbára wọn ò ká mọ́ sí ibi tí situation dé dúró nu Nàìjíríà sí nìyẹn ìjọ mọ̀ wípé gbogbo àwọn northern caliphate gbogbo àwọn ọmọ àlè wọ̀nyí tí wọ́n sponsor terrorism nínú Nàìjíríà agbára wọn ò ká àwọn tó ń recruit àwọn terrorism mọ́ àwọn terrorists gan wọ́n break eniyan ni of recent la pé àwọn kan kúrò lára lakurawas àti Boko Haram tó lọ unite together wọ́n ti form orúkọ group míì tó pè lórúkọ kan mo ti gbàgbé orúkọ yẹn ṣé ti rí situation tó ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá náà báyìí ẹ wo ọmọ Adélábù pẹ́kẹ́lẹ́ mẹ́sì ààrẹ sísítà ẹ wo àwọn wo la bá ń bẹ̀ allegedly wọ́n ní bí ètò Adélábù ó wà lára àwọn tó ṣe ògidì iṣẹ́ tí wọ́n fi rí wọn kidnap ṣe ti wá rí pé inú hílẹ̀ ìlò everybody wà ikú àwọn terrorists láti north là kọ́kọ́ pariwo ẹ̀yìn ìgbà tẹ́tí wá ń bá kùsùn tẹ́tí wá ń bá jí kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí ní ìgbà tí bí ètí arrange kan lọ kidnap family ọ̀gá ẹ̀ báwo lọmọṣẹ́ ò ṣe ní arrange bó ṣe máa kidnap ọ̀gá báyìí Ògúndé ṣé student go ní arrange bó ṣe máa kidnap teacher ṣé girlfriend go ní kidnap ṣé boyfriend go ní kidnap girlfriend láti gbowó báyìí tó lọ àwọn ọmọ ìyàwó òrówó gbà mọ́ òyìnbó ti gún ju everybody lọ tó o bá dúró dédé òyìnbó gan rẹ́dí àti gbá ibi tá a bá dé kò sí yahoo tó bá rí àwọn bọ́ìsì Nàìjíríà tó bá sọ pé àwọn ṣe yahoo náà láì kidnapping lókùn tán dẹ̀ ń ṣe o ìgboro ti dàrú o kò sí pírẹsidẹ́ǹtì kan tó lè kọ́ọ̀bù Kini yìí o ká má tọra wa o kí gbogbo wa ká má fi kanra mọ́ bàbá Tinubu ìdí tó wà bẹ́ẹ̀ máa yìí ti ṣàlàyé fún yín torí gbogbo àwọn tó ń ṣọ́ president Bọ́lá Ahmed Tinubu pátápátá Fúlàní ni gbogbo wọn tó já sí pé tó bá fẹ́ gbẹ̀mí bàbá Tinubu lẹ́ni yours truly ni bàbá olódòdẹ ẹ ṣe ń jí wọn. Gumi tá a dẹ̀ ń sọ̀rọ̀ èyí tó sọ wípé Islamophobia ó ti ń affect àwa Yorùbá land àwa Yorùbá people nígbà tá a rí nǹkan tẹ́ ẹ̀ fi ọ̀rọ̀ Islam ṣe ní north nígbà tó ju wo òfò tá a rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́tí wo òdì ṣe bá rí gbogbo nǹkan tí ẹ̀ ń fi ọ̀rọ̀ Islam ṣe ní north ṣe bí the same nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú Islamic religion òun lẹ fẹ́ gbé wá sí south ṣe sọ wípé ṣe ẹ rò wípé gbogbo èdè tẹ́ ẹ̀ ń sọ gbogbo plan yín bó ṣe dọ́dọ̀ wa tá a ṣe pariwo síta òun ni ò tí ì jẹ́ kí situation kó wà escalated ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí ààrẹ Ìbà Gani tí wọ́n sọ nu voice note wọn yìí ṣe bẹ́ẹ̀ fetí gbọ́ wípé ní ìgbà tó ti lọ kó àwọn èèyàn àwọn tó kó ní Ọ̀yọ́ wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba wípé ó ní láti reach consensus pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ state wọ́n ní láti add àwọn nǹkan kan forcefully sí inú Ọ̀yọ́ state constitution ìyí ló mú àwọn èèyàn gbà tá a gbọ́ Kini yẹn wípé what could it be kò sí nǹkan kan tí anybody ń béèrè tipá tí kú ju ṣàríà lọ ibẹ̀ làwọn èèyàn ti mú ṣàríà jáde wípé ẹ ṣì wà lórí ọ̀rọ̀ ṣàríà yìí
ẹ bá dẹ̀ máa wo gbogbo bó ṣe ń lọ ẹ rí wípé bí àwọn ṣítù àwọn Oríyọmí gbogbo wọn àgọ́ ẹ rí wípé ṣàríà yẹn ni gbogbo wọn fi ń ṣe campaign pé tán bá become governor wọ́n máa ṣe ṣàríà wọ́n máa fún wọn ṣàríà wọ́n máa implement ṣàríà. Olúwo ń bá ìsìn ó bọ́ síta ó ní kidnapping ò lè wá sí Ìwó ó nítorí pé àwọn practice ṣàríà bẹ́ẹ̀ ni. ṣe bẹ́ẹ̀ rí tí Gumi Ògbómọ̀ṣọ́ tó ní ẹni èrè àti ẹni tá a bá jẹ́ wípé àgbà ṣàríà láàyè nílẹ̀ Yorùbá ó ní kò ní sí nǹkan tó jẹ́ kidnapping kò ní sí nǹkan tó jẹ́ banditry àbí terrorism ó ní kọ́ lọ wo gbogbo ibi tó ti practice ṣàríà pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú ayé wa tajọ ń jí tajọ ń sùn tajọ mọ gbogbo tó ṣẹlẹ̀ north about 12 states or more than that ní northern part of Nigeria náà ti practice ṣàríà gbogbo ibi tó ti practice ṣàríà ní wọ́n ti terrorism ti rẹlẹ̀ burúkú kò sí ọjọ́ tí wọ́n arrest terrorist kan àbí bandit kan tọ́wọ́ bá ká àwọn terrorist wọ́n kó wọn láwọn kó wọn lọ sí rehab gbogbo wọn tó kó lọ sí rehab tá ń lọ náà ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù lé wọn lórí wọ́n á tún kó wọn padà wọ́n á máa fún wọn sálárì ọmọ Nàìjíríà mélòó ni òṣìṣẹ́ tí wọ́n fún ní sálárì not if àwọn retired Kini wọn àwọn parents wa tó wà retired wọ́n rí fún wọn lówó retirement gan wọ́n wá san sálárì fún terrorist ní northern part of Nigeria the same nǹkan tájọ mọ̀ yìí ní àwọn Gumi ilẹ̀ Yorùbá bíi Gumi Ògbómọ̀ṣọ́ Gumi Ìwó Gumi Ọ̀yọ́ gbogbo wọn wá bọ́ síta pé tá a bá ti gba ṣàríà láyè kò ní sí nǹkan tó jẹ́ banditry gbogbo ọ̀nà ni wọ́n ṣàfihàn wá láti fi ṣe kíni láti fi yí orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wípé ṣàríà yìí is the solution ìbàjẹ́ wípé ṣàríà yẹn ó ń ṣe ìkọ́tà ẹ̀sọ́ lóòótọ́ kò yẹ kí a gbúrò pé banditry kan ṣẹlẹ̀ ní northern part of Nigeria ṣùgbọ́n alas ẹ bá ń wá orísun terrorist orísun àwọn terrorist northern part of Nigeria you know now tẹ bá ti rí terrorist ẹ ti rí northern part of Nigeria àwọn rèé customer dáadáa ni ṣé ìyẹn lẹ́yìn fẹ́ máa pa dúdú láàrán fún wa ní ẹ fẹ́ máa pe dúdú lóyìnbó fún wa ọmọ ìran mi ẹ̀jẹ̀ agbọ́mọ ti nù wa listen to that video dáadáa kó jẹ́ kó yẹ kó sì kàn orúkọ tèmi ò yí padà èyí dára kó owó èkó gbogbo ni kò jẹ́ má gbàgbé láti bá mi like video má sì gbàgbé láti bá mi drop comment má sì gbàgbé láti bá mi share kindly support my brand ẹ support iṣẹ́ ọwọ́ mi God bless you as you do so ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ó bọ̀jẹ̀ tí. a ò ní jù báyìí lọ lórí ètò yìí ó dàbọ̀.